Gbọlahan jìnnà ìjọba tú wọ́n ṣe Omi-In síbẹ̀ níbi tó ti tún fẹ́ tú ni wọ́n ti mú un. Ohun tó dájú gbangba ni pé ọ̀pá ládájọ́ yóò fi wọn ẹ̀wọ̀n fún ọmọdékùnrin ẹni 20 ọdún kan Gbọlahan Ọlárẹ̀wájú tí ọwọ́ ikọ̀ Rapid Response Squad RRS ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tẹ̀ níbi tó ti ń jí àwọn iná abẹ́ bíríìjì Ọ̀tẹ́dọ́lá nílùú Èkó tú láti lọ tà á fún ìgbà kejì. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìfitónilétí Jubril Gawat fi sójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ní nǹkan bíi aago 2 òru ọjọ́ Ẹtì Friday ọjọ́ 6 oṣù kẹwàá yìí lọ́wọ́ àwọn agbófinró tẹ afurasí ọ̀daràn náà. Ó sọ nínú àlàyé rẹ̀ pé ọmọkùnrin tí kò ju 20 ọdún lọ yìí ti jẹ́wọ́ pé ẹlẹ́ẹ̀kejì rèé tóun máa ń wá jí iná náà tú láti lọ tà á. Ó sọ báyìí pé ní nǹkan bíi aago 2 òru ọjọ́ Ẹtì Friday ọjọ́ 6 lásìkò táwọn ikọ̀ agbófinró Rapid Response Squad ń ṣe pàtiróòlù lórí bíríìjì Ọ̀tẹ́dọ́lá ni wọ́n fọwọ́ òfin mú Gbọlahan Ọlárẹ̀wájú níbi tó ti ń tú iná abẹ́ bíríìjì náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iná ọ̀hún ni wọ́n sì jí tú ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tí ìjọba sì wá ṣe Omi-In padà síbẹ̀ kí abẹ́ bíríìjì náà lè mọ́lẹ̀ rokoṣo kóhun tó tún padà wá jí iná 7 tó ní ìwọ̀n agbára 24 24 watts tú kọ́wọ́ tó bà á. Gawat fi kún àlàyé rẹ̀ pé afurasí ọ̀daràn náà ti jẹ́wọ́ nígbà tó dé akóló ọlọ́pàá pé òun lòun wá jí ti ọ̀sẹ̀ tó kọjá náà tú tóun sì tún máa ń wá jí àwọn nǹkan míì náà àti pé àwọn ọ̀rẹ́ òun kan lòun máa ń kó fún láti bá òun tà á. Ó ní Gbọlahan Ọlárẹ̀wájú ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú adájọ́ báyìí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.